aṣẹ́gìtà o. Orí owó ni mo mú wá èmi ò yọrí olóṣù o. Orí owó ni mo mú wáyé èmi ò yọrí aṣẹ́gìtà o. Orí owó ni mo mú wá èmi ò yọrí olóṣù o. Ibi náà tí wọ́n máa ń wéré. Bí ọmọ ọdún méje báyìí. Wọ́n pọ̀ tán wéré bẹ́ẹ̀ mi ṣe pa tí fi ní sinimá páàkì wọ́n ti bá tiwọn lọ. Ẹlẹ́pàá ìjọ ìbò náà gbà. Ní mo fẹ́ òdò gbà lọ ọmọ ọkùnrin gbà yẹn kí wọ́n rẹ́jísítà sí bíbá. Ṣẹ́gun. Bàbá. Ẹ̀lẹ́. Ọ̀kàlẹ̀. Ṣé ẹ̀ ní lemọ́lemọ́ mi iṣẹ́ ìlú àwọ̀ ẹ̀yin àgbà náà lè ní bíná ò bá tán láṣọ èjì tán lè kan náà. Bẹ́ẹ̀ni. Ìwọ ni àti máa mú gbọ́ báyìí. Ètò òṣòmí o. Ètò òṣòmí. Ètò òṣòmí. Kí ni túmọ̀? Gbogbo àwọn tí wọ́n máa ń wòran káàkiri ẹsẹ̀ títì àẹran tá a máa ń lò fún ọ ẹnìkan kan ò jáde mọ́ o. Kí ni àmọ́ wá ṣe báyìí? A pọ̀ lu ibòmíì lọ rèé mọ́ káwọn ẹran wá fún ọ ni bí Èkó. Èkó ṣá kì í ṣe àwọn èèyàn tó ń bọ́ sójú títì tí wọ́n ń wòran bọ́ọ̀lù wọ́n gbà ṣe báwọn lẹ gbé lẹ́ran. Bẹ́ẹ̀ ni àwọn tá à ń lò. Tẹ́ ń lò fèmí tèmi fi ń lówó. A lè lẹ́kọ̀ọ́. Bàbá wa rẹran lẹ́kọ̀ọ́ a sì pọ̀ òkè rajà á lọ lu ibòmíì bí Ọ̀ṣun ká pọ̀ sókè. Bọ́sùn bá tún náà tó ti ń ṣe bí Èkó ààbọ̀ bòmíì a máa kẹran tí a káàkiri bá ṣe lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ ni kó o bẹ Olódùmarè kẹlẹ́dàá rẹ̀ ọ̀rọ̀ mọ́ àwọn tí ò jáde kí wọ́n jáde wá máa wò mọ́. Àwọn á gbọ́. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọn ọ̀nà mìíràn gbà káwọn ọ̀nà mìíràn gbà o. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọn ọ̀nà mìíràn gbà káwọn ọ̀nà mìíràn gbà o. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọn ọ̀nà mìíràn gbà káwọn ọ̀nà mìíràn gbà o. Kò sí ṣíṣe kò sáìṣe o káwọn ọ̀nà mìíràn gbà káwọn ọ̀nà mìíràn gbà o. A ti wọ̀ sùn. Àbẹ́ ìwà rí Arẹ́gbẹ́ gbìyànjú láàrin. Arẹ́gbẹ́ gbìyànjú o béèyàn bá ṣe kápò ṣe é fún Arẹ́gbẹ́ ọ̀kà rẹ̀ ọ̀kà rẹ̀. Ọ̀kà rẹ̀. Tètè o bí bẹ́ẹ̀ kọ́ wọ gan-an kọ́ ọmọ gba bẹ̀bẹ̀ ẹran ẹbọ ọ̀rẹ́ ní kankan ṣe ìmọ̀kùnmí là ń mú gba ilé ìlòkulò là ń lò ní ẹ̀bọ́ ọ̀dẹ̀. Ìwọ dá ìwọ náà tẹ̀ fún. Wọ́n ní ọjọ́ káre. Mo ní ọfọkàn rẹ balẹ̀ iṣẹ́ hàn bàbá mi ni etí inú lè jò ó lò gbangba ní mọ́mọ ẹranko àní ọfọkàn balẹ̀ ọ̀sẹ̀ ẹran ní kiri o ti tẹ̀ wájú gbọ̀ngàn mọ̀ wáyé ààrẹ ẹran mú ilẹ̀ oṣù èbé mi ni alẹ́lẹ́ òní lẹ́kọ́ méjì ọmọ nìtọ́ mi kú lónìra ìwọ máa ṣe fàájì ṣe fàájì. Lọ́wọ́ mi kò yé mi à ń ṣe báyìí ta ló di ẹrù wíwọlé ẹ lórí báyìí èyí ò dáa ò tiẹ̀ wá rẹwà mọ́ ṣe ló sá kí ni. Ó mà ṣe o ìwọ náà ló ń pa mí kú lọ báyìí. Èmi
ìwọ ló di ẹrù wíwo lé mi lórí. Ìwọ ló sọ títò ògo mi sókun. Èmi ò ṣe nǹkan kan. Ṣe nǹkan kan. Ṣe nǹkan kan. Bí mo rò bá mo rò. Mo dáná mo dá o. Bí mo rò bá mo rò. Mo dáná àmọ́ dá. Ìtọ̀ gẹ̀dẹ̀ ni kò tó àyọ̀dá bẹ́ẹ̀. Ṣé kò tó torí? Kò tó torí. Kò nítumọ̀. Ìwọ ò mọ̀ wípé ìwọ lẹ́ni ní mọ̀sán ò ní má ìpa. Ìkánú àwọn ọmọ tá à ń lò níràwọ̀ rẹ̀ bá tiẹ̀ mú un. Bẹ́ẹ̀ ni. Èmi ò mọ̀ o. Ṣé lọ́rọ̀ kan ṣá kí n fira mi lọ́kàn balẹ̀ ayọ̀ ló bá dé? Kò ṣeé wu lọ́nà lóró. Oníṣẹ́ náà ò ní jẹ́ fún nákó ní kí náà mọ́ gbà. Bẹ́ẹ̀ ni ibi àràbá bá ṣubú sí báyìí ìbẹ̀lẹ̀gùn rẹ̀ rà á sí. Ikú kan ò ní ọpa ikú kì í pẹ̀tà lójú ra. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ìyẹn ni pé lọ́rọ̀ kan kí n fira mi lọ́kàn balẹ̀ ayọ̀ ló bá dé. Gbogbo pé kínní ìjà tó sì ká fi tán bí làdúrà wọn. Ìwọ ó lè kú ikú ìpẹ̀tà lójú ra. Bẹ́ẹ̀ ni mo sọ. Níwọ̀n àbá àgbà tó ọba ti dáwọ́ kínní ìdúró ikú kan ò ní pọ̀. Eléyìí. Kó lè dúró. Ọ̀gá rẹ̀ ó rí wo. Jẹ́ kínní yìí ọba ti dúró kò ṣe wú. Ikú tí ọba kọ́kọ́ pa mí. Ọ̀gá rẹ̀. Hello. Ṣé Bash Motors nìyẹn? Ọ̀gá yín kọ́. Ọ̀gá yín ni mo fẹ́ bá sọ̀rọ̀. Lọ gbé fún. Sọ pé kọ́sítọ́mà fẹ́ ra mọ́tò. Hello Bash. Ṣẹ́gun ló ń sọ̀rọ̀. Ọládẹ̀jọ ọmọ ọlá ń bí wọn nínú. O ti gbọ́ ròyìn. Bó ṣe wà nìyẹn o. Yes. Àwẹ̀ anyway kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún. Yes, mo fẹ́ ra mọ́tò 9. Àkọ́kọ́ ra 3 ń sìn, màá gba padà ra 6 sí. Ẹnu ẹ̀mú torí mo fẹ́ fún yàn gbogbo ẹ̀ náà nínú anyway. Mi ò rò bó lè ní irú mọ́tò àmì irú capacity mọ́tò tèmi ń lò gangan. Irú èwo ló wà yìí? Ó dé ní. Ó di 2. 3 yẹn kọ́kọ́ dáná. Màá wá láàárọ̀ la màá wá rà. No, èmi ò transfer owó ṣírò owó ẹ̀ sílẹ̀ cash ni mò ń kó bọ̀. Tí n bá dọ̀hùn màá mọ iye tí gbogbo ẹ̀ jẹ́ màá kó fún ẹ. Cash. All right. Okay, ó dọ̀la. Báàṣì ṣàṣàṣà yìí pọ̀. Ó dààmú náà nù. All right. Okay. Ami. Ami. Amina. Gbogbo wọn ṣe ń ṣàjọ àlàmì yẹn rinlẹ̀ wọn lábẹ́ tí wọ́n ń sàmì àwọn ọ̀rọ̀ àwọn ní àwọn máa sàmì sọ̀rọ̀ tí náà gbogbo àdúrà yẹn wọ́n gbà kó ní bùkà láti kan sọ ọlọ́run láti ìlà ìlà ẹ̀rí èmi wọ́n wá wò yín lélẹ̀ kan wọ́n wá ní ẹ̀ ń sùn lọ èmi ò tí a wá ní wàhálì gbé ẹ padà wá gbogbo tàmá ọkàn mi ni pé kí mi tó padà wá wò yín àmọ́ ẹ sì ṣe ọmọlúwàbí ọlọ́wọ́ adé mi yóò gùn. òdìjẹ́ lẹ́kẹ̀ẹ́ tí ẹ tó wà ṣe rí gbà tẹ́ ti wà wọ́n ti jíṣẹ́ fún mi pé àfa wa lé o àwọn wa ò pé àwọn pé ní sọlá mo ṣe nílé kí n wá padà wò yìí sẹ́rí ẹ̀yin náà ẹ sẹ́rí ìwà yan ní ọláwọ̀ àtẹ́ndé ni sẹ́rí ọlọ́run ní bá wà nàá nítorí ọlọ́run máa ń rí lára yín ti ní gbàdúrà yín kò ní bọ́ sọnù aṣọ yìí yóò ní yá ìwà ọlọ́run ní láwọn èèyàn sá fún yín. ẹsẹ̀ wò pé ẹ wá ní nítorí wá jẹ́ kí n pè é gangan tí mo fẹ́ rí fún mi pé ẹ̀yin lẹ́nu ọdún mẹ́ta yìí mo fẹ́ ṣe bí ọwọ́ pàtàkùn mo fẹ́ díẹ̀ àbẹ̀wò àwọn ọmọ yín
wọ́n lé wọn sùkú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àwọn ọmọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wọ́n jókòó lé gbogbo ọkàn mi náà tẹ́lẹ̀ náà ni mo ṣe pé ìfẹ́ káwọn ọmọ kàwé wọ́n jókòó lé ní wọn kọ́sẹ́ kó bá lọ kọ́sẹ́ tí wọ́n lọ lè ké kọ́ lọ lè ké. gíní ká mi lè tójú rí mo fẹ́ kọ́ kọ́sẹ́ ni ẹ jẹ́ wọ́n lọ kọ́sẹ́. àbẹ́gbọ́ yóò bọ́ ọ̀yọ́ mọ bá yẹn sọ tẹ́lẹ̀. ọ̀dà ẹ̀ sọ Yorùbá bàdàn. ẹ jẹ́ wọn aṣọ ti àyìn kó lè yíya sẹ́yìn láyé ànábì Musa òwe ní fi máa bá àwọn àjọ rẹ̀ sọ̀rọ̀ kì í sì lè tèèyàn yàn ẹ̀wẹ́ yẹn ti wá jẹ́ tọ̀ mí ní ẹjẹ́ ń sọ̀rọ̀ tá a kó lè yé kí wọ́n lọ wá ànábì Musa àdé sàlátù sàlámù àwọn ọmọ tọ̀dọ̀ mi gángan ni mò ń sàlàyé fún yín. ẹ á mọ ọ̀dọ̀ tọ̀dọ̀ yín ẹ̀kọ́ yé mi nígbà tẹ̀sí náà mọ̀ mi ẹ̀ máa gbọ́ ọmọ mi ọ̀bẹ tó ń kà mí. mi ti ń bá ní ẹ̀yìn náà àjọ níní. mi ti ẹ̀rọ kan lọ́dọ̀. àjọ níní wọ́n lé wọn sùkúrú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n sì máa ń kówé wọ́n ní ẹni tá a bá sùn tì ńlá ń jẹun pánù wọ́n wá wọ́n pé tara láṣìírí tí mo lè fàṣẹ sí ọdún lè kó ẹ̀yìn náà ni ìtí ẹ̀ tí mo ti wá pè é nùkú tó ẹ bá wá chéjì díẹ̀ tó lásìkò dáwà ó pọ̀ lọ́wọ́ mi kẹ́ ó pọ̀ tí í ṣe kéke. nígbà tó ti lówó pọ̀ lọ́wọ́ yìí o ẹ̀yin yẹn bá má jáfẹ́ra mọ́ kẹ́ ẹ̀ mú owó tó pọ̀ irú àwọn tí a fẹ́ lé ní ilé ìwé ó yẹ kẹ́ ẹ sanwó yìí o àtàwọn nǹkan míì náà tó jẹ́ bùkátà pẹ́pẹ́pẹ́ tó yẹ kí ẹ náwó sí ẹ lọ náwó sí kọ́ mọ́ra ní gbé tó yọ ẹ padà wá gbà nẹ̀tẹ́. àfàrà mi ẹ gbọ́ mi yé ní tí mo sọ gan fún yín kó sówó lọ́wọ́ rárá lásìkò yìí bẹ́ẹ̀ ni ọ̀dàdà wo olókun àṣàfìlà ọ̀hún fẹ́ dá díẹ̀ ẹ̀hún fẹ́ dá kó sí kankan bẹ́ẹ̀ sì wá bó lásìkò ní jẹ́ pọ́pẹ́ tẹ́bi lọ́wọ́ náà para ẹ̀ sí ẹ̀ sí ọmọ mi bá lọ. kò ní bẹ́ẹ̀ lọ kí n yá yín ní owó. bẹ́ẹ̀ Ava. Naam. Ava. Naam. Wallahi lójú ti. Wallahi ẹ bá ma si gangan mọ́ kẹ́ ẹ ṣe gangan kẹ́ ẹ fọlá yín débi tó ní tí n bá sọ fún yín máa sọ fún yín ní ìbá yín sọ tọrọ so ti yé yín ṣé irú èmi lọ yẹ kẹ́ ẹ kọjú sí bẹbẹ yàwó àìlójú tì ní kẹ́ wọ́n pín ojú tì ojú tì tó mú bíbá bí ọmọ náà gún ẹ̀dùn gbà káwọn ojú tì kò ní bí ẹyin bẹ́ẹ̀ bá tó ṣe kán ẹ bẹ́ẹ̀ sọ ní ibú ni ayé bẹ́ẹ̀ bàjẹ́ mọ́ ti bẹ̀ ẹ kí ẹ bá tó ṣe kán tẹ́lá sí ti bá gbọ́ kán lẹ́nu yín ayé yín tanu ẹ yà wọlé. awusu bi layi àròlé ànábì. àròlé ànábì kọ. àwọn ni wọn náà sàtúwò àbí ayé àfààfin o. àròlé ànábì lẹ bẹ. àròlé ànábì ni wọn mọ sí. ẹ kó sí àròlé ànábì. ẹ bẹ́ẹ̀ lọ sí sọ àròlé ànábì yìí wọlé bá sọ̀rọ̀ àròlé ànábì gidi ni. àfọ̀sọ̀rọ̀ àmọ́ farouk nù àwọn àròlé ànábì gidi nù. akéwùgbà gòdì nìbàdàn àwọn àròlé ànábì nù. tọ́pọ̀lọpọ̀ nípa sẹ́wù kú ní ìbéèrè àwọn àròlé ànábì nù. sẹ́wù àbí sàrùmí tí ń gbọ́yọ̀ wàláyé ara àwọn àròlé ànábì nù ẹ̀yin wá gbéra yín láròlé ànábì. ẹ kò sí dẹ́gbẹ̀ tó bò gbogbo bí dẹ́rù báwọn èèyàn lè ti mọ̀ nípa ọ̀rọ̀ yín gbogbo ẹ̀ láti mọ̀ gbogbo ẹ̀ láti mọ̀ òkúta ẹ̀sìn ẹ̀sẹ̀ ti yọ̀ta o gbogbo ń báwọn èèyàn ti wá bí gbogbo àwọn ìyàwó oníyàwó lè tẹ́ wá bí tẹ́ mú wọn mọ́lẹ̀ abẹ́ sí abẹ́ tẹ́ mú. àbòsí mi láì bẹ́ẹ̀ sí tábàtúnṣe àwùjọ bí ẹ sọ fún mi tí bá tún gbọ́ àwùjọ lẹ́nu yín ẹ sọ fún mi. kí ni ti náà. ẹ wọ wòlé. àfọlábí ni. a ti ti sọ̀rọ̀ tayọ̀ ẹ bá tún gbọ́ àwùjọ bí láì kí ẹ bá tún jẹ́ àwùjọ bí láì. sẹ́wọ̀n pé gbogbo sẹ́wọ̀n pé àwọn ìwà kan wà tẹ̀ ń wù tẹ̀ rò pé nìkan kò rí sẹ́wọ̀n pé àwọn èèyàn mọ̀ níbo wọ́n lẹ́ mú wọ́n lẹ́ mú sìgá wọ́n lẹ́ njobi wọ́n lẹ́ mọtí wọ́n lẹ́ mọ scrabble ẹ̀ mẹ́nẹ́sì abẹ́ẹ̀ mú àfọlábí ti sí nǹkan wọn. mú lójú yín pọ́ báyìí. abanijẹ́ ò ní gbà yìí láíláí àwọn kò ní gbà bí ló kọjá báyìí. àwọn tí wọn ká yín ni. ẹ dẹ́kun sẹ́ mọ̀nàfíkì tó kù lórílẹ̀‐èdè mọ̀nàfíkì tó kù lórílẹ̀‐èdè. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ máa ra o. ẹ àbọ̀là mi ti sẹ́ alájà ẹ gbẹ̀lẹ́ wọn bá. ẹ̀yẹ mọ̀ ìfẹ́ wà báyìí ni. ẹ má jẹ lọ. òkú onígbó ládùúgbò kẹsì sẹ́yìn tó jẹ́ tọ̀dọ̀ yẹn. ẹ̀wọ̀n dọ́tà ni mò ń lò. ẹ ti dáwọn àlejò ìlú náà níwọ̀n àbáyé àwọn àyẹ̀jọ ẹ̀ṣọ́ wọn wà níwọ̀n àbáyé. àwọn àgbẹ̀ mùsùlùmí àwọn ọmọ gbogbo kátà wọn mọ̀ pé káàkiri àdúgbò. kó ní dáná wọn máa kí yóò sì dáa. kó máa lè bàjẹ́ lè fi máa kí. èyí sábà dùn lẹ sáwọn lọ sẹ́kọ̀. tàbí ìyẹn mọ̀ pé ìyàwó lọ́wọ́ nù. ọ̀rọ̀wọ́ kọ́ o atakula ọ̀rọ̀wọ́ kọ́ o ẹ bẹ̀rù Ọlọ́run o. ẹ máa lọ àyànjú ẹ ẹ̀yin ṣe máa lágídí bíi fáráwọ̀ báyìí kẹ́ẹ̀sì olówó ládùúgbò káyẹ̀sì wàá dá owó tìrì àjá yín ẹ̀fẹ̀fẹ̀ sí kágídí bọ́ọ̀lì ìnájà rẹ̀ wíwá ọ̀la ìbáríkà ẹ̀lẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹni kẹ́ ọ̀rọ̀ kankan. ẹ wò kò ń ṣe ọ̀rọ̀ pọ̀ kankan la bá wá bíbá yìí o kò ń ṣe ọ̀rọ̀ pọ̀ kankan nǹkan tẹ ṣe fọ́ọ̀rẹ́ mi ò ṣiṣẹ́ náà ẹ dójú tì mí ò mi ìdẹ́fẹ́ sọ
fọ́nà pé kó bá mi disappoint yín bẹ́ẹ̀ ṣe disappoint mi. Òṣìṣẹ́ jọ mo ń bá yín sọ̀rọ̀ mú sínú ọkọ mi mọ́ náà. Tá a máa sọ náà nù ọkọ̀ yóò bẹ̀rẹ̀ bá fúláàtì mi fún ọmọ o ẹ sì ní òṣìṣẹ́ fúláàtì wo ó ti dẹrù mi síta. ọdẹ rẹ tàbí níbo lọ wá wà oríṣẹ́ kanjí ni. kanga ni. ìṣòwò àwọn èèyàn yìí ẹ ṣe sùúrù kí ni ṣe olójú ọ̀sẹ̀ èyí ti jẹ́ irú kàrábà níbo lọkọ̀ rẹ wá jẹ́ báyìí torí ọ̀nà àti mú ìbá. kẹwù ẹ má pè mí mú ìbà kó bá sí lọ́rọ̀ mú ìbà ẹ má pè mí mú ìbà báyìí. àmọ́ máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ ẹni tí dúró rẹ̀ ẹ ṣe sùúrù bá bá ṣàdúrà tẹ yé máa ṣe sùúrù ní agbára rẹ gbà. àkúmọ̀ bóyá tí ń ṣe nǹkan tọ́lọ́hún ò lọ́wọ́ sí ni tí ó bá ṣe pé nítorí mo ti mọ̀ yín tipẹ́ ni mi ìbá pariwo léyìn káwọn ayé bá a dá sí nǹkan tẹ́ ṣe fún mi. ẹ mọ dúró owó tẹ gbà lọ́wọ́ wa ẹ kàn dójú tì mí ni ọlọ́run lè bá mi dójú sí ìṣẹ́ ti sọ ẹ gbà dáhùn lọ dàrẹ. mú ìbá ọlọ́run disappoint rẹ kọ́ mọ́ bá disappoint rẹ ni ẹ wá gbà mí àbọ̀mọ̀ ẹ sì kí ni ìlò ni wọ́n jẹ́ gbólógbó náà lẹ́nu ọbẹ̀. tẹlifíṣàn yìí. Bàbá, kí lẹ fi kù? Má bínú dákun. A ní kí lẹ fi kù má dẹ́gbọ̀n. Àbẹ́ mi ọ̀gbọ́n. Ẹ. Bẹ́ẹ̀ o sì ní bàbá ńlé báyìí. Àwọn àgbà tèmi nílé kì í ṣe àdáadáa bíi ti ẹ̀yìn àgbẹ̀. Wá dé dúró yìí ewu ní ṣíṣe ẹ má dákẹ́. Ǹjọ́ mo ti ń fàwo èbó jẹ nǹkan fọ́mọ́ lọ́rí ní tí ń bẹ́ ńlẹ̀ ìkáyà tètè wá tó ṣe sí ni o bí bẹ́ẹ̀ kó ń burúkú ọmọ já ló ń burúkú ó ń burúkú ọmọ já ló ń burúkú. Kí ohun burúkú àtọhun burúkú má jà lóra wọn ìyẹn náà ni mo ṣe ní kẹ́ ronú ẹjẹ́ àwa nǹkan ṣe sí irú ẹranko wo ni tọ̀hún pa àpàṣẹ bọ́ra ni. Tó bá wa ṣe bọ́ra ni ìṣẹ́jú mélòó wa lè yún èmi tí mo dégbó tí mo déwé tí mo débi ìjà tí mo dẹ́kun kì í ṣe bọ́ra bí mo ṣe ní kí n lo kí ní ṣe bèrè tá a máa ń lò kí n fi kàn báyìí ìwé tébèrè kan bẹ lápò rẹ̀ báyìí táwọn àwọn onígbàgbọ́ máa ń gbé káàkiri àfi bí ìgbà tí wọ́n wá náà jó mi ní rírú ẹ̀ rí. Bíbélì nìyẹn Bíbélì lẹ lọ fi kinní náà òun náà ṣe lè máa gbé Bíbélì káàkiri ó ṣe lè máa fi Bíbélì tí ẹ bá tẹlu mí ìjà bírú kí ni pàlàpàlà yìí ẹ wo ó yẹ kíjọba ṣòfin o ó yẹ kó ṣòfin kẹ́nikẹ́ni má gbé Bíbélì kiri mọ́ kí ni ìtumọ̀ ilé ìbáyìí síbẹ̀síbẹ̀ bàbá kí lọ́nà àbáyọ báyìí. ó ti sáré owó oró owó ti wá dé ó ti ń lẹ́yìn ìdẹ́yìn ọ̀rọ̀ yìí ti ń lẹ́yìn ó ti jowú owó ó pọmọlákúnjayé ó ti jowú. kò yé mi èwo tún lògùn dá. Ògùn dákọ̀ ọ̀yá dání Ògùn dábèjé ní fà rẹ olórí olè níwà. Bàbá ẹ má sọ ṣe olè ni mo tún máa jà pẹ̀lú tara mi bí mo ti gbajúmọ̀ tó yìí. Bàbá ìyẹn ò dà o ìyẹn ò dà ẹ má kà sí yẹn o ẹ má kà sí yẹn. Ṣẹ́gun ta ló sọ fún ọ pé wọn lọ lọ rí máa jalè. Ẹ̀yin lẹ máa jà wá fún. Èmi sórí rẹ ò burú ẹ wá gbégbá olè lé lórí máa bọ lọrí jalè wá èmi ni wọn ṣe gbòógì fún wọn lọ rí máa bọ owó wa ni bẹ́ẹ̀ ni mo sọ. ìyẹn dùn púpọ̀ bàbá ìyẹn làbá ti wá ṣe láti bẹ̀rẹ̀. ọmọ pé bí kan ò bá já àní lè ṣe míì bó ṣe jẹnu. àmọ́ ṣé kò ní í lẹ́yìn. kò sóògùn owó tí ò léwu ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọ mọ̀ pé àìtẹsẹ̀ gbọdọ̀ tán ká tó máa kó o tù. kò sóògùn owó tí ò lẹ́yìn. àmọ́ kò dá mi dá kí n dá yín dá. dá mi dá ọ̀kárí.
ọ̀dà ìwọ òkú tí ń bẹ ní àyín mo fẹ́ bẹ́lẹ̀dá rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ oníbodè ọ̀run o ọ̀yá mo fẹ́ kó o sílẹ̀kùn fún òkú tí ń bẹ ní àyín mo fẹ́ bá a sọ̀rọ̀ alẹ́ ní sọmọ wọn lóde ògbólú ajé ajé òní sọmọ wọn lóde ògbólú kẹ́rẹ́ aráfẹ́ ò dáyé èrò ìfẹ́ ò dúdúà èrò ìfẹ́ ò dúà ẹ̀yin lẹ́bi mi lérè pàwọn mélòó ni wọ́n ṣe mo ní ìnísàwọ méjì kí n sáwọ ayé kí n sáwọ òde ọ̀run àwọ ọgbọmọlá ka sọfì ẹ̀jẹ̀ ọyẹ ṣe. èmi mo pè ọ́ mo fẹ́ kọ́ tẹ́tì rẹ kọ́ gbọ́rọ̀ ẹnu mi o torí Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ ni mo fi pè ọ́ ó ti dáyà àmúlẹ̀ lónìí ó ní ọmọ ránṣẹ́ káàkiri gbogbo rẹ tí ń bẹ ní gbèrí òkun lọ rèé mọ́ wá gbé fún Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ gbogbo rẹ tí ń bẹ ní gbèrí ọ̀sà lọ rèé mọ́ gbé wá fún Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ orí ọ̀tún orí òsì orí àríwá orí gúúsù lọ rèé mọ́ gbé wá fún Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ kọ́rájé jẹun ni o kọ́rájé jẹun ni o wà ní gbáyé mọ́ títí bẹ́ẹ̀ ló sì ní ròdì ọ̀run wọ̀ èmi kí mo bì ọ́ sẹ́ o Ṣẹ́gun ọmọ Ọládẹ̀jọ ló ní báwọn bì ọ́ níṣẹ́ pé kọ́ ọlọ́rìí yìí mọ̀ wá gbowó fóun ó lè mọ̀ rí nsáyé sọ ọmọ pé owó ńláńlá ni ẹ fi kọ́lé owó ńláńlá là fi ra màálù kò gbọ́dọ̀ ṣe ó bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ yẹ bẹ́ẹ̀ ni mo sọ ọ̀ya bàbá. ìràwọ̀ mi ò róníṣẹ́ o. aya ìmùlẹ̀ gbé kínní ìwà aya ìmùlẹ̀. owó dé ẹrù rẹ ẹrù bàgbà lọ́sọ̀lọ́sẹ̀ yá ẹrù bàgbà yéé ooo owó yálé mi o owó máa tún ti dé. ìgboro ti dàrú. Bàbá nǹkan yìí rè èmi tó wẹ̀ yóò ṣẹ́gun ó ní sísí àṣẹ wá ebi ẹnujọ́ mélòó èlò gbé kan aláwọ̀ báyìí wá fún mi yìí kílẹ̀ ń wí ìkẹta pàápàá ó ń bọ̀ lọ́nà ìkẹta tí kì í bẹ̀ tẹ́ pàlú ìró torí rẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀bùn ti pọ̀ jù. àmọ́ bàbá ní ká ṣe bẹ́ẹ̀ àwọn wo gan-an la fẹ́ fi owó yìí ọ̀pẹ́sì àwọn wo la fẹ́ fi owó yìí yẹ̀yẹ́. ó wà gbọ́dọ̀ láwọn èèyàn tá a máa kó bí ẹṣin yọ yìí ẹ́ ètí fáfà jẹ́ ọ̀kárí Ṣẹ́gun ìwọ́dà náà ìwọ́dà. Wo ọmọ yìí mọ́ṣá àyọ̀dẹ̀ tí ẹ̀ ọ̀kárí gbogbo nǹkan tó ń rà fún mi ọ̀wọ̀ yìí ṣé kìí ṣe nínú oṣù tá a ṣe fún ọ ló ti mówó ẹ̀ Ọlọ́run má jẹ́ ẹ ti kìlọ̀ yẹn fún mi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ n ò sì jẹ́ ṣerú àṣìṣe bẹ́ẹ̀ ẹ wo gbogbo owó tèmi bá rí láti ara látara báǹkì ni máa ń kó sí báǹkì ni mo ti máa ń lọ gba owó jáde ẹ wo orú ọkọ̀ yìí sí báǹkì mo ti gbowó tí mo lọ fi rà á wọ́n bá tiẹ̀ wọ báǹkì gbígbóná ọmọ ọkọ̀ afáwa ní tútù lọ́dà àmọ́ bàbá mo fẹ́ bèrè
ẹ̀yin tẹ́ máa ń ṣe oògùn owó fún yàn kí ló dé tẹ́ kì í ṣe fúnra yín. ọmọ èdè sí Ṣẹ́gun ó lè rí babaláwo tó bá gbọ́pá yanranyanran babaláwo tó mú oògùn tààrà babaláwo tó bá mọ̀lá èso oògùn ọ̀la kò sì jẹnu àmọ́ ẹ̀ lówó lọ́wọ́ wọ́n ti máa ní lẹ́yìn nǹkan kì í ṣe bí òwò ìní náà babaláwo ọ̀gbọ́dọ̀ ṣògùn owó nítorí ìgbà tí ó bá lọ́gbà kẹjà fún ìdílé tí babaláwo kò gbọ́dọ̀ ṣògùn owó bí ìyẹn ṣe gbọ́dọ̀ àmọ́ nígbà tí wọ́n ti mọwọ́ wẹ̀ tó ti bá gbàgbé ìgbà abúkù ní padà sí ọlá àṣẹ ìgbèlú ní mọ́ṣẹ́ bẹ́ẹ̀ orí ẹmọ ìsìnkú orí àbí ṣẹ́sà ọ̀gángan ọ̀nà báyìí lálákè sọ bọ́ ọba ti ń rí bí ìbù báyìí ọmọ rí bí irun èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣe lọ́rọ̀ kan ìwájú báyìí ló fẹ́ gùn gbé ẹ̀ ní kárí ìyẹ̀wò kó o gbé wájú òní náà mò ń gbìyànjú ẹ̀ díẹ̀ ọ̀gárí. wọ́n ti wájú ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀ sọ wọ́n ti wájú àní bẹ́ẹ̀ sọ. bàbá òtítà bẹ́ẹ̀ òtítà bàbá òtítà bẹ́ẹ̀ ẹ ti wà. ẹ ṣe sá ẹ kú ọjọ́ mẹ́ta sá. ẹ ò jàre ẹ má bínú kílẹ̀ ní mo rí ṣe fún yín. sá orúkọ mi ni Wòlíì Green láti ìjọ Green Spiritual Church. sá ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín. mo ti fẹ́ jẹ́ iṣẹ́ yìí fún yín ní ọjọ́ tẹ́ ẹ wá sí launching àwọn Bembe Golden Sisters. Bembe Golden àwọn wo ni. ẹ̀yin náà wà ń bẹ́ẹ̀. èmi náà wà níbẹ̀ ní ọjọ́ yẹn. ẹ mọ̀ pátí téèyàn ń lọ pọ̀ mi mọ̀ ètò jẹ́ bọ̀rọ̀. sá ẹ̀mí Olúwa ló rán mi sí yín. Olúwa sọ wípé òun gbé yín dìde fún ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. ó dẹ̀ sọ fún mi wípé fúnra ara òun lòun bùkún yín pé ìbùkún yìí látọ̀dọ̀ òun ẹ̀mí mímọ́ ló ti wá. sẹ́yìnì káwọn tàlí báyìí kàbárí má ta yìí bá. Ọlọ́run fi hàn yín pé òun lòun bùkún mi. Ọlọ́run sọ wípé bí o ti ṣe gba ààyè gbà yín òun ó sì tún fi ààyè gbà yín nígbà tẹ́ ẹ bá dé ìjọba ọ̀run. mo tún nílé ológo. nígbà tá à ń tẹ̀síwájú sá sẹ́líà kì bá rúmọ́ kàbíyà mo rí ọmọ ènìyàn nínú aṣọ funfun gbòòlà mo rí áńgẹ́lì mẹ́ta Jésù ṣe ìkẹrin wọn. ẹ̀dùn ẹ má dá ojú ọ̀rọ̀ rò ọmọ ènìyàn yẹn ta ni. ẹ̀yin ni sá. èmi. bẹ́ẹ̀ ni sá. ó gbé ọ̀pá lé yín lọ́wọ́ wípé kẹ́ ẹ máa fi darí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Jésù fúnra ẹ̀. yíyá tàmọ́kà làwọn bàbá búmọ̀kì níyà tàbí ẹ̀mí yóò wá jẹ́ kí n sùn kò jẹ́ kí n sinmi wípé kí n tọ̀yìn wá pàápàá jùlọ kíbọ̀dù tí a fẹ́ lò ní ìjọ wa wípé ẹ̀yin ni ẹ gbọ́dọ̀ ra kíbọ̀dù fún wa ẹ̀mí mímọ́ sì fi ń dá mi lójú wípé òun àti tẹ́lẹ̀ dèmi níbí. kíbọ̀dù tí ẹ̀ ń sọ pàyà tó lọ. jẹ́ẹ́lì kábàámọ̀ tíraka fàálì tayébà. thank you lord. sá oríṣiríṣi kíbọ̀dù ló wà ṣùgbọ́n eléyìí tí ẹ̀mí mímọ́ ń sọ fún mi wípé kẹ́ ẹ rà fún wa owó ẹ̀ jẹ́ 170,000. àti rà ọ̀rọ̀ kíbọ̀dù lẹ́ ń sọ lẹ́lẹ́mí èké ló yẹn bí mo ṣe ń wò yín gan ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé ẹ ní mọ́tò. líà abẹ́ni. sà inú ẹ̀mí lẹ́wà. èmi náà ò túra lẹ̀. torí pé bí mo ti ṣe ń sọ̀rọ̀ yìí Olúwa ń sọ fún mi wípé òun ti pèsè ẹnìkan sílẹ̀ fún mi tí ó ra ọkọ̀ èyí tí ó sì fi ń yé mi wípé ẹ̀yin náà ni. èmi ni ẹni náà ó ti jẹ́ ṣíṣe ẹ wo alàgbà máa fún tẹ máa fi ra keyboard
màá dẹ̀ fún yín ní owó tẹ́ máa fi ra mọ́tò mi ní fún yín ní chẹ́kẹ̀ ẹ̀ lọ́ báǹkì ara o máa wọlé gbé owó jáde fún yín lódìdí ṣẹgbọ́ ìfura yín lọ́kọ̀ balẹ̀ nǹkan tẹ́ kàn máa ṣe fún mi ni pé ẹ jókòó dé mi ní sitting room tó wà nísàlẹ̀ bóyá fún 20 ìṣẹ́jú péré má dá yín lóhùn kẹ́ máa lọ sí. ṣé wá rí i pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọ̀kan ṣoṣo ni ẹ̀mí ọlọ́run. lílà tàlúmọ̀ ọ̀yà sílíkà yí kakọ kábùrùmá àbí àtàràkà. àlàáfíà. ẹ jókòó dé mi nísàlẹ̀. La tamama iya la sala sala. Láti ẹ̀rọ rẹ̀ kọ́ sùúrù. Kí mi máa wẹ̀ mí. Ẹ máa wẹ̀ mí tí yín àbí. But nǹkan kan wà ní ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ kó gbé sórí. Ṣùgbọ́n tán sọ clearly irú owó tí mo ní. Mo gbọ́ dádì. Pé owó yín láti ọ̀dọ̀ Ọlọ́run ló wá. Ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́. Kò sí wàhálà. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. Jẹ́ kí n wọlé kí n kó owó cash. Daddy, we trust Torí ẹni tó ń dára fún bá kádàrá ló jẹ́. Má torí owó, má torí ipò, má torí ẹni tó ń dára fún bá kádàrá ló jẹ́. Orí tó gbé wá, ó yàtọ̀ sórí mo gbé wáyé. Orí mo gbé wá, ó yàtọ̀ sí tirẹ̀. kéyìn orí nǹkan kó sì máa sọ fún ẹni tó pé òun ò rí nǹkan ẹjẹ á mọ̀ pé tó àárí nǹkan mi. ibi mo ti ní agbára ó bù àyà ó pele mọ ó ga jù bí wọ́n ṣe fi hàn mí lójú ràn abẹ́gbẹ́ ẹ̀ tí ì ní ọlá. Allahu Akbar. èmi mọ sọ Allahu Akbar ọmọ akẹ nítorí kí wọ́n sọ náà wọ́n ń sọ ọmọ òrojú ẹ̀ tí ì ní ọlá fa ọlá yóò bù àyà gidi kódà yóò kọjá àti tànàbí Sulemana ṣé ẹ nígbà wọn kàn yín lójú rẹ inú ọlá lálẹ́ wà bẹ́ẹ̀ bá ti á kú òun ọlá bí ẹ tó bọ́nú ọlá mi tẹ́ bá tó kú òun ọlá mi ẹ tó bọ́nú ọlá mi ọlá yìí wá bu àyà ọlá yìí pọ̀ jù ó pele mọ́ mo wá tó kàn yín lọ lórí àga funfun sú àmú ní kí lẹ́ni ìwá ṣe fún sáà tíà tọrọ rẹ fi tẹ funfun tó báyìí bí n bá wá sọ fún yín àdánwò ní ọ̀fẹ́ ẹ̀jẹ̀ àti mùsíbà sọ́dọ̀ tèmi kọ́ wa má bàa jẹ́ bẹ́ẹ̀ ni mo jẹun wáyé pé nǹkan bá wá rí bẹ́ẹ̀ ètò àdúrà láwọ̀ á ṣe kí ọlá ti ń búyọ kó tó máa búyọ bẹ́ẹ̀ sí àdúrà òdìdí ọjọ́ mẹ́ta ni pẹ̀lú àwẹ̀ nínú lẹ́yìn bẹ́ẹ̀ náà máa kéwù àwọ̀ á ké àdàkájàgùn tọ́pọ̀ tẹ́mi yóò fi gùn àtọ̀pọ̀lọpọ̀ sájà àránṣẹ́ yóò wà mọ́ bọ́yà sí ni. àti sàwákà ọ̀ka ìláyé àti yàsín. ìsáwákà ìsáwówó àfìyà àti tìǹtì gbogbo bí mo bínú láàmú fó kọyín sí táàmù fó kọyín á ọlẹ́ ọba búyọ kí lẹ́bi ń ṣe yìí ẹ bá ti náwó tẹ́ ẹ ṣe sàrà tá a sì fún ọmọ kéwú ní nǹkan ànábì kan sọ̀rọ̀ ó ní ọjẹ́ ìmọ̀ fóun láti rí olówó ní Jahannama kó wọn wá máa rí mẹ̀kúnnù Ọlọ́run ní àlùjánnà kí ni olówó ń wò tí ò lè fowó rẹ̀ àlùjánnà. ètò ń padà ẹ̀yìn gbígbà tẹ gbogbo ẹjọ́ bá ti gbọdọ̀ táàtà ní ká ṣe ìṣòwò lọ́rọ̀ ní àlùjánnà bá ń gbọ́ kóró lálùjánnà o èyí ò náwó rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn yé ṣe àlùjánnà. kí n fi owó mi ra àlùjánnà. bẹ́ẹ̀ni. máa fi owó ra àlùjánnà. àlùjánnà lẹ́fẹ̀ẹ́ ra yìí kọ̀tán kọ̀párí ẹ Àjàyí. wúlà ṣé lóòótọ́ ni èèyàn sì lè fowó ra àlùjánnà láì kírun láì gbà o. ẹ gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ lálàsí lẹ́nu ṣé àlùjánnà jẹ́lé bàbá tèmi tí wọ́n fowó rà àbẹ́ jẹ́lẹ̀ tí wọ́n ń tà lẹ́kọ̀ọ́ wọ́n tán rẹ jẹ́ pé èèyàn bá lówó lọ tí ò kírun Jahannama ní lọ bó ṣe wò ó bá ti kírun ó lè di àwọn èèyàn Jahannama ní pẹ̀lú pọ̀pá wọ́n ná wọ́n débi kiri kí ló fi ń ṣe èyí. bàbá sọ fún pé kò lè bàjẹ́ náà yóò rí ajáde ẹ̀dá wo ló ń ṣe o. àfà owó rẹ̀.
Allahu Akbar. mo fẹ́ fi ra àlùjọ náà. Allahu Akbar. Rí nínú ọlọ́ba yìí máa rí nǹkan. Ula kí ló dé kí n gbé lọ́wọ́ ni. ṣé ó jẹ́jà láìlú tọmọ náwó òsì ọ̀sọ̀ bí àkọ́bí adẹ́tẹ̀ ẹ mọ gbọ́rọ̀ mi jáde nǹkan tẹ́ ẹ ṣe ọlágbára pọ̀ owó lẹgbẹ́ wáyìí lẹ́ni ká bẹ̀rẹ̀ ètò àdúrà ẹ ti wà àlùjánnà. àmín. wàláyà ẹ ti wà àlùjánnà àwọn èèyàn àwọn tó jẹ́ fámìlì kan mọ̀ wòye lọ́kàn báyìí ẹdún ẹ mú wa lọ ní sọ̀rọ̀ báyìí lẹ́sìn lálùjánnà lágbára lọ́wọ́ ẹ wá bá a ṣètò ti yàrá tá a sọ láti wá ṣe àdúrà wọn kò sí wàhálà mọ́ pẹ̀lú tẹ́ ẹ ti ṣe àdúrà bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ wúlùkù. ẹ dùnú irú àdúrà tẹ fẹ́ ṣe ẹ lè ṣe lọ́dọ̀ yín náà. ẹ mọ̀ jà sí lọ́hùn yìí ni ẹja ti kàn án ká ṣe ni bàbá tó wà ní ká lọ sí lọ́hùn atẹ́gùn ọmọ fẹ́ lọ ẹ̀yin lẹ gbé búrújì kalẹ̀ ká fi ṣe kínní yìí ọ̀dọ̀ yín ni ẹja já wá sí bẹ́ẹ̀ ni ẹ bá ṣètò yàrá kan ni tẹ́wọ̀n mọ̀ kí ó wà láti bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà fún dídí ọjọ́ mẹ́ta gbáko bójú ló wọ́n jẹ nù. ẹ máa ṣe ètò yẹn máa wá yàrá kan nǹkan kan tó tún farajọ tí n bá ní kí n béèrè ni wípé irú àwọn nǹkan wo lẹ máa fẹ́ láti máa fi ṣínú ká má bàa ṣẹra wa ṣé ògì àti àkàrà á dá lálálẹ́. ògì àtàkàkẹ́ ayé òfin gbogbo tẹ́ ẹ sọ fún àfi sínú mọ́ àkókò ooru la wà yìí ẹ̀rí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ kí wọ́n mọ bá wa sí ẹ̀wọ̀n ilépo wọ́n ṣe ẹ̀wà ilépo yóò ní gbẹ́gbẹ́dẹ́ wọ́n wà tó ní ata tiẹ̀ lọ́tọ̀ ata yóò dàbí ẹ̀ta àwọn ẹ̀wà àgẹ̀ wọ́n fa àlùbọ́sà sí tọ́ pé wọ́n mọ gbóòórùn rẹ̀ nsàlẹ̀ èyí ni pé kí wọ́n sì fa wà wọ́n wá kó tinú ẹran kó kólé lórí èmi sì fẹ́ náà bọ̀ pọ̀tọ́ èmi á máa jẹ dáadáa ṣé wàá náà mọ kéwù bẹ́ẹ̀ sí wọ́n yìí gbàdúrà ahọ́n ẹran tó pọ̀ ẹ mọ̀ ṣe ahọ́n ẹran fún wọn àti fùfú tó bá lé tí wọ́n bá jẹ tán báyìí tí wọ́n bá ń ké yà sí báyìí ẹ rò pé Mọ̀dínà ni ẹ ti bí ẹni. sẹ̀mú ẹ tún jẹ sẹ̀mú sẹ̀mú á mọ̀ tètè dáwọ́ ọ̀nà fẹ́ràn sẹ̀mú wọ́n mọ̀ jẹ sẹ̀mú náà ṣe wá rí mi èmi mo tí n bá fẹ́ sínú ẹ bá ń wá mílíkì ọlọ́pẹ mílíkì ọlọ́pẹ ni màá fi wá step bed down torí ọ̀sà èmi yìí mo contest ọlọ́pẹ ni àlùbáríkà ń bẹ lára ẹ̀ tó pọ̀ bó ti ló wọn jẹnu. ẹ fẹ́ mílíkì. ẹ sà ẹ bá bá a ṣètò ló mẹ́ta péré náà ni. gbogbo ètò la máa ṣe. tọ́ ṣàlà ẹ ṣe àdúpẹ́ ọlọ́wọ́ bá ń kẹ́yìn. ọlọ́wọ́ gbàdúrà wa o èso tààrà èso tààrà wọ́n wà tẹ̀sùn bá a ṣe ọlọ́run èso tààrà. àní òun sì ni mo gbé. àní òun kò wá tẹ̀sùn àbọ̀ ọmọ àlè. tàbá bá ṣe lọ́tún ká ṣe lọ́sì ó kẹ̀sí kẹta káfí mọ́ àràgbélayé mo ṣe tiẹ̀ tí wọ́n á mọ̀ pé a tún máa ra àlùjọ́nà náà ni ó dáa gbogbo bá ti lè ṣe gbogbo nǹkan wọ̀nyí kí lọ́dún kan olówó ṣòwò gbogbo náà. arábìnrin iye ọdún tó yẹ kó lò nínú ayé ó ti pé. ayé wọn ọkọ mi lọ lọ́rùn mi níṣẹ́ ó ní mo jẹ́ ń jíṣẹ́ fún. o kò ní àyè láti lọ jíṣẹ́ fẹ́nikẹ́ni mọ́. ó dáa ṣé mo lè lọ wá síbi tí mo wà yìí. ohun tó ń bẹ lọ́kànjọ́ àkànní yóò pa ohun tí ọ̀kànjọ́ àwọn olóòkan òní yóò pa. ó kù sí ọ lọ́wọ́. ṣé o sí. ṣé ìwà òkè. mo pariwo sókè. ẹ pariwo gidi ni o ariwo yín gan la gbọ́ ta ṣe wọlé wá. ó jẹ́ àtúnjẹ́ kan di mímọ̀ fún wọn pé ariwo nìkan kọ́ lẹ́ ń pa o ṣe nígbà tá a kọ́ ń gbọ́ ariwo yín ẹ̀ ń gbó bí ajá ni gbá 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 àwọn àkàkún nígbà tó tó báyìí kan bẹ̀rẹ̀ sí tó ń dún ní mẹ́ẹ̀ẹ́ bí ọmọ ẹran mẹ́ẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́ lọ́mọ àwọn òkè kí ni ti ń kọjá àwọn aládàá láfi jálẹ̀kùn yín wọlé. ṣé kìí ṣe pé mò ń pèrún. ẹ pèrún ṣé òun wọn ariwo gidi lẹ ń pa. ṣé bọ́mọ ẹran ṣe máa dún ní ẹ̀ ń pè ní ẹ̀ ṣe máa ń pèrún ni. ẹ dákun sáà ti gé mọ́ngàrí bì. ọ̀bọ mọ́ngàríbì ní ẹ̀ńkí mọ́ngàríbì ní táyé lásìkò yìí láago 3 ọ̀sán lẹ́ẹ̀kì mọ́ngàríbì tí ò tilẹ̀ ò tí ì sùn ẹ sọ̀rọ̀ àṣírí mọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ mọ́ngàríbì. irú lásìkò wo ni wàá ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ṣàánú mi. àbára mi dì
ẹ jọ ń bolẹ̀ náà yàwó yín. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nǹkan tá ti gbàgbé má tún dá sílẹ̀ ṣe ti gbọ́ kí ló dé. kò rí báwọn kò rí bẹ́ẹ̀ ní sọ. bó ṣe rí nu àyínlẹ́yìn ló kókó rí bẹ́ẹ̀ àwa ti mọ̀ bó ṣe rí lẹ́ni tó ti kú ti pẹ́ tí mo ti ń gbàgbé àlẹ́ tó sọ pé mo ránṣẹ́ mo rán lọ́jà sábò ni. àkúrà tí mo rí nídìí Madam Bisi báwo làkúrà ìṣèlú jẹ́tẹ̀. li kuma li fa li kaba li kaba li kala ko gbọ́. Thank you. Èmi ni mò ń wọ́ọ̀rí ara mi. Madam Bisi ti mọ̀ pé wòlíì mi. Ohun tí wòlíì bá dẹ̀ sọ, Ọlọ́run ló sọ. Madam Bisi, àkúrà tó ra yìí, ó sì ẹ ló ra yẹn. Tó o bá dẹ̀ ti kọ̀ láti fún Ọlọ́run ní àkúrà yìí, tó bá rí níbẹ̀, ṣe fínì. Ẹ káàsán o. Ẹni yẹn wọlé o. Ẹ káàsán sá. Ṣe fún àríwá yìí. Àwọn kan lójú rí ọ̀dọ̀ yìí fún mi ní marital problem. Marital problem? Eli bila mama kanselima. Ẹ ti rọkọ. Arẹwà bíi tiẹ̀ báyìí kò gbọdọ̀ ní marital problem. Ṣàlẹ̀ gbàdúrà. Kò sí wàhálà. Come like no, like this. I mean, come now, come. Lila talo, ilili, isilika, lituba, tilia, tawai kemaka alia, filaka. Ili alimolika imuti ikibali silipa katimundaika laito hai talu bikena Pastor. Ẹ̀yin pásítọ̀ tí ẹ máa ń jẹ́ kí àwọn èèyàn tó máa sọ̀rọ̀ sí àwọn èèyàn Ọlọ́run gidi. Gbogbo owó tí ẹ̀ ń fi wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn. Gbogbo owó tí ẹ gbà lọ́wọ́ Ṣẹ́gun. Èmi ẹ̀mí tí mo ṣiṣẹ́ rẹ̀. Olùgbọ́dọ̀ tẹ̀lé mi. Ẹ̀wọ̀ lìlákà bá súnmí ti máa látàgún máa kàtà ọ́bìnrin tábàkàbà. Àṣà ti kọ pé Kàlẹ́ ìwọ ni kí ló wá ṣe ibi tó dúró sí. Òòṣà babaláwo tó pọ́ fá hánránhánrán torí ifá tó gbọ́ o ti fi pọ́ mẹ́lòmíì lẹ́kún torí pé kò lè pọ́ mẹ́lòmíì lẹ́rìn ibi tó ti wá pè mí jáde ibẹ̀ lèmi àti ẹjọ́ ń lọ nísìnyí. èmi ìgbà ni wọ́n pẹ́ nìkan ìpàwọ́ ìwọ lọ́wọ́ a máa lọ bẹ́ẹ̀ wú bá sẹ́ńsà igbó ní mórílẹ̀ ìwà ilẹ̀ àṣà ló gbúgbẹ́ àbámọ́dá kan ò ní dá tiẹ̀ ọmọ ṣe tipa níwọ àgbo mọ́rí bọ́ọ̀lù tó bọ̀ ọ̀ ànàmú tọ̀gà. ọ̀yá bọ́lá àṣà pé tọ̀kẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wú bá sísà igbó ní mórílẹ̀ má lọ. èmi lùwà lókun mo mọ̀kun lọ́sà mo ṣe lákàlàkà gbọdọ̀ tí gbà wá kọ́ ní pẹ́pẹ́pẹ́ ṣubú ó tó bẹ́ẹ̀. ọmọ mi lélẹ̀
ẹ̀rí wọ́wọ́ ọ̀run jùlọ ẹ̀ṣẹ̀ ní kó jọmọ babaláwo ni. tẹ̀ má kò bí mi ṣé mo fi bọ́ọ̀tì lé mi. àbí o. Ejise ta ni ọ́ ẹ̀yin wọ ta ni ọ́. ṣé bí wọ́n lè sádà lè mọ̀ sárínú. bàbá mi lọ dákọ̀ báwọn eégún mọ̀gẹ́jẹ́ lọ́yà bí òkè ẹni tí wọ́n ti inú gbọ́ dídún ti ra rẹ̀ ju ọ̀nà. Ejise. ó má di ẹrẹ ìmàwò ni ìyá ẹ̀ ló má ṣá. bàbá rẹ̀ ṣàdédé ló rọ̀ mí sí ọ. bàbá tèmi ìlànà wà. irọ́ ẹ̀rọ inú ń bù mí. irọ́ àìgbọ́kú ọkọ bẹ́ẹ̀ ni àìgbọ́kú ọ̀dà. irọ́ yóò balẹ̀ lábára bá sí gbogbo ẹ̀yin tó nílé ayé o. irọ́ ilé mọ̀ pé bàbá mi ń Makanju o. irọ́ àìgbọ́kú ẹ̀yin ló gbé kan lẹ̀ ẹ̀yin yà mọ́tò ọmọdé ká. inú mà ń bù mí sùn. ẹ̀yà gbọ́dọ̀ bá a sẹ́lọ̀ kíkẹ́ ọ̀run ẹ̀yà gbọ́dọ̀ bá a kú kí n yàrá kan pa. Ejise you know daddy Ejise irọ́ ẹ̀yin tó nílé ayé o. daddy daddy. ní ọjà wo tó tún ṣe ẹja yẹn bí ẹja àgbólò yìí wọn mọ̀ ń já irú ẹ̀ mọ́ nílẹ̀ yìí àti bẹ̀rẹ̀ nǹkan náà ń jí ọtán lómi. àáfà àmọ́dún ṣó fẹ́ jẹ́ tó ẹnu ìtàn ni gbogbo bó ṣe ń fi ẹ̀bá kàn mí létè bẹ́ẹ̀ ló fi kàn mí nínú ìtọ́ ẹnu mi lòún látàárọ̀. àpótí mi láì mí náà sí dára jí. jẹ́nìsàn ọ̀daràn tó ṣẹ̀wọ̀n náà báwo lè ti forúkọ lọ́rùn dáhùn ìtọ́ ẹnu mi tó ń látàárọ̀ má jèlé ni o èmi lẹ́nu tó gbọ́ fún Ṣẹ́gun lára iṣẹ́ owó tí mo ṣe ìwọ náà dẹ̀ ti jẹ èmi náà dẹ̀ ti ṣe tán láti mú ẹ lọ. ẹ wá gbà mí Ọlọ́run ti jẹ́ tèmi ti á jẹ́. yẹ bọ́dà o bọ́dà yẹ. àṣé tó dákun yé. olóyè kí lẹ wá ṣe ń bí. mo ń ṣe exercise ni. oh that's good èmi náà máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ ṣe mọ̀ to keep the body in shape. I can take care of you. Yeah. Kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ni kò sí nǹkan? Ẹ má lọ. Olóyè, ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ wà ókè. Wà ókè mú. Sùúrù.
má wò mí ràn. ní sùúrù. má wò mí ràn. pásítọ̀ làwọn ṣé bá a ti rí wọn wọ́n làwọn ń bọ̀. má jẹ́ n kú báyìí. o ò lè kú. pé pásítọ̀. ní sùúrù nítorí ẹ̀ náà ṣe wọlé tó má jáde nísìn kò ní sí wàhálà mọ́. pásítọ̀. pásítọ̀. mo ti lọ pè wọ́n mo ti lọ pè wọ́n tẹ́lẹ̀. ikú rẹ̀. o ò lè kú náà. kí ló fẹ́ fa kú. mo jẹ́ lójú. ibi tá a dé yìí o ò lè kú. kí n má kú ni o. pásítọ̀. ikú mi ò dáa rárá. ikú mi ò ní dáa rárá. ikú mi ò dáa rárá. wọ́n dé àwọn wo. ní sùúrù. ọmọbìnrin dé ọ̀ṣọ́. Ṣẹ́gun. èmi rẹ̀. báwo lè lọ́ọ́ bẹ̀rẹ̀ lọ́ọ́ ṣe rí báyìí. nígbà tó ṣe sí ọlọ́run ẹlẹ́dàá ẹ̀ tí wọ́n tún wá gbé ọ wá sí ilé ọlọ́run. ṣé o mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan ló lọ láì jìyà ni àbí ìwé ìkànnì ní bíbélì tẹ̀ wípé ojú ọlọ́run kan sí ẹlẹ́ṣẹ̀. ìwọ Ṣẹ́gun o lè bọ́ lọ́wọ́ dájọ́ mi lónìí. Bash! kí ló dé. ìwọ ò gbọ́ ní. kí gbọ́ kí ni. o létí rárá ni. kò sí nǹkan kan bí. àlàyé tí ẹ gbọ́sọ̀kúsọ ọ̀rọ̀. wò pásítọ̀ bọ̀. o ò lè kú o ò lè kú. àbírú kí lè lè ìbáyọ̀ ni. pásítọ̀. túrẹ̀ náà ni pásítọ̀ ṣáà ṣe wọlé. Báàṣì. kí ló ṣe. Ṣẹ́gun fúnakẹ́ àní òní pásítọ̀ ní sùúrù àní òní sùúrù láṣì kí tún ni. èmi kúrè Báṣì Báṣì èmi túre ìràwọ̀. èmi lọ pé pásítọ̀ báyìí. ìwọ ni o Ṣẹ́gun ọlá bí wọn nínú ìwọ ló fi ọwọ́ ara rẹ gbá ìràwọ̀ rẹ wọlé Ọlọ́run rán mi tẹ̀lé ọ wá sáyé kí ilé ètò fi gbogbo ayé rògbò rẹ ṣùgbọ́n òfin ìkọjú tu lọ́rọ́ òun wá ògbó fúnra rẹ o ní ètò òkú dáradára màá lọ jókòó díẹ̀ ní ìtẹ́dájọ́ àwọn ọmọ bí Ọlọ́run ṣe fẹ́ ṣe ìdájọ́ rẹ. má tún dé mi. ẹgbẹ́ mi o. a ní ojú wàhálà ti dé. kò sí wàhálà ti dé. mo kọjú tolú ọ. mo kọjú tolú. pásítọ̀ ẹ bá mi wò. kì í ṣe ọ̀ràn Chief Bash kì í ṣe ọ̀ràn. ṣé kò wá sí nǹkan tá a lè ṣe báyìí. owó tẹ ẹni ló jẹ. eléyìí ó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún àwọn yòókù. kò sí ẹni tí Ọlọ́run ọ̀kọ́ ire mọ́ kò dẹ̀ sẹ́ni tí a rán sáyé pé kò ní dìde. ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá rí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ní owó àwọn náà máa sáré pé kí ló lè mú lágbájá ní owó táwọn ò lè ní. ṣé ẹ lè rántí nígbà tí ẹ sọ fún mi pé business yín lọ sílẹ̀ tí mo sọ pé ọ̀rẹ́ yín kan wá ná owó gbígbóná fún yín owó gbígbóná tó ná fún yín lọ́jọ́ yẹn oògùn owó ló ṣe. eléyìí dẹ̀ wá máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ènìyàn. Ṣẹ́gun. well a máa ṣe arrangement bí wọ́n ṣe máa gbé òkú ẹ̀ lọ sí mọ́ṣúárì. ọ̀ràn wa lélẹ́yìí fẹ́ mi kí la fẹ́ ṣe báyìí. ó ń kan lè máa ṣe ẹ máa lọ pe àwọn ẹbí ẹ wá kí n lè ṣàlàyé fún wọn kí n lè yọ ọ̀ràn kúrò lọ́rùn yín bó tilẹ̀ jẹ́ wípé gbogbo òrìn tó rìn náà ó ti hàn kedere sáwọn ẹbí ẹ báyìí. ẹ pásítọ̀ máa lọ bá àwọn ẹbí ẹ lẹ́ṣẹ̀ sọ bó tilẹ̀ jẹ́ pé àwọn mi kẹ́ ẹ̀yàn ẹnìkan tẹ̀lé mi ṣùgbọ́n ẹjọ́ tí wọ́n bá débi ẹjọ́ ẹ bá mi ṣàlàyé fún wọn ẹ̀yin náà ti rí gbogbo ẹ̀ bó ṣe lọ ẹ rí i pé owó tí mo ní ló ń jẹ o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò mọ̀ wípé Ọlọ́run ló ṣọlá tèmi fún mi mi ò ní ẹbọ lájìkí mi ò lóògùn lájísà ju kí n wá sílé Ọlọ́run lọ kí n dáadáa mẹ́wàá mi kí n ṣẹ̀tọ́ mi sílé Ọlọ́run kí n dẹ̀ ṣẹ̀tọ́ mi fọmọlàkejì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi ṣàlàyé fún wọn. ẹ̀yin ò ní wàhálà o ojúṣe yín níwájú Ọlọ́run ní ká ẹ máa ṣe lọ òun ló kánjú tulú ọ̀rán kò dẹ̀ mọ̀ pé ẹni tó bá kánjú tulú ọ̀rán ìgbà rẹ̀ ò tó ṣe lọ bẹ́ẹ̀. máa pe àwọn aṣọ́nà kan wá páàkì wọn kò sí wàhálà. kò sí wàhálà pàṣẹ. Ṣẹ́gun kí ló ṣe léyìí fún.